A ò sí lábẹ́ ìṣèlú àwọn jàgídíjàgan mọ́ ẹni tó bá gbèsè. FM mode. Bluetooth mode. Mo kí gbogbo àwọn ọmọ Yorùbá, mo kí gbogbo àwọn ọmọ aládé, àwọn ọmọ lógo, àwa ọmọ kóòtù òjìrè, àwa ọmọ Yorùbá, mo kí gbogbo wa o, mo kí ẹ̀yin ìyálájé ìyálọ́jà wa, mo kí wa pé a kú ìyálẹ̀ta, a kú bí ojú ọjọ́ ṣe rí, ẹ kú ìfaradà, ẹ kú ìmúmọ́ra, ẹ kú ìrọ́jú. Ìyà yìí ti tó gẹ́ wa ò jìyà mọ́ o, òmìnira èdè Yorùbá ti dúró o, a ò jìyà mọ́, ẹ máa jú ẹ máa yọ̀, torí pé òmìnira èdè Yorùbá ti dúró o, ìlú olómìnira a ti dùn olómìnira o, a ò ṣẹrú mọ́ o, a ti bọ́pò lóko ẹrú o, gbogbo ọmọ Yorùbá a ti bọ́pò lóko ẹrú, a ò ṣẹrú mọ́ o, a ti dòmìnira o, a fẹ́ ya yọ̀mìnira láìpẹ́ láì jìnà ní gbogbo gómìnà bìtú àkọ́kọ́, àwọn gómìnà ló ti gba lẹ́tà wọn o, Buhari ti gba lẹ́tà ọtí àdóbà fún Tinubu kó tó kúrò ńbẹ̀, ogún wọn ní kẹ mọ́mì wọn ní kẹ fún wọn. Ogúnjọ́ oṣù kọkànlá ọdún tó kọjá òun la ti jáde kúrò ní Nàìjíríà tá a ṣe declaration wọn ìgbìmọ̀ àjọ àgbáyé gbà wá wọlé màmá Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá lọ́lọ́run lò fún wa o tá a fi jáde kúrò nílẹ̀ Nàìjíríà ìyàwó Abíọ́lá màmá wa Onítìrí màmá dáradára Aníyìkáyé màmá rere àwọn tó gbé gbìyànjú ní gbogbo àwọn màmá ìyá ìwé ìròyìn ló bá dé gbogbo ilẹ̀ Yorùbá Ọlọ́run lò fún wa o láti lọ sí ìgbìmọ̀ àjọ àgbáyé èyí tó fi kúrò kúrò lóko ẹrú a ò ṣẹrú mọ́ ẹ̀yin ọ̀dọ́ ẹ kú oríire ẹ̀yin ọ̀dọ́ ẹ kú oríire ẹ̀yin ọ̀dọ́ o ẹ láti rògbò yín lò àkọ́kọ́ àti rògbò yín lò ti dé o ẹ máa jó ẹ máa yọ̀ ẹ máa jó ẹ máa yọ̀ gbogbo ọ̀dọ́ o ọmọ Yorùbá o mo kí n pé ẹ kú oríire ẹ máa jó ẹ máa yọ̀ òmìnira èdè Yorùbá ti dúró 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 abẹ́ lọ ya yọ̀ òmìnira ní gbogbo gómìnà ọ́fíìsì wa kọ̀ọ̀kan ní gbogbo ìpínlẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ àwọn ọlọ́pàá wọ́n máa gbàkóso báràkì wọn gẹ́gẹ́ bí ìgbìmọ̀ àjọ àgbáyé ṣe là á kalẹ̀ èyí tó jẹ́ ọmọ Yorùbá àwọn àmì wa wọ́n máa gbàkóso báràkì wọn gẹ́gẹ́ bí ìgbìmọ̀ àjọ àgbáyé ṣe là á kalẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá gbogbo àwọn tó fẹ́ wáṣẹ́ ẹ máa wò wé tà ń pípín yìí www.edeodoyorùbá.org ẹ máa rẹ́jísà síbẹ̀ ẹ̀yin agbaṣẹ́ṣẹlẹ̀ Yorùbá ẹ máa rẹ́jísà síbẹ̀ www.abaṣẹ́ṣẹlẹ̀yorùbá.com ẹ jọ gbogbo apátápátá àti yàyà lógún lọ́gbọ̀n á lọ pàdé ìjọba délé wa tó máa bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ yẹ ọ̀ṣọ́ka òmìnira èdè Yorùbá ti dúró o 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 ẹ kú oríire gbogbo ọmọ Yorùbá o ẹ kú oríire gbogbo ọmọ Yorùbá o ẹ kú oríire oyè náà bá wa kalẹ̀ o a ti dòmìnira o ọmọ Yorùbá o a ti dòmìnira o a ò sí lóko ẹrú mọ́ wa ò ṣe Nàìjíríà mọ́ a ti bọ́pọ̀ lóko ẹrú ogúnjọ́ oṣù kọkànlá ọdún tó kọjá la ṣe declaration wa o tí ìgbìmọ̀ àjọ àgbáyé gbà wá wọlé a ti bọ́pọ̀ lóko ẹrú abẹ́ lọ ya yọ òmìnira ní gbogbo gómìnà ọ́fíìsì àkọ́kọ́ èyí tó wà ní gbogbo ilẹ̀ Yorùbá ní gbogbo ìpínlẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ ẹ máa jó ẹ máa yọ̀ àkókò eré ayé wa ti dé ẹ máa jó ẹ máa yọ̀ gbogbo ọmọ Yorùbá ẹ máa jó ẹ máa yọ̀ àkókò eré ayé wa ti dé ìpínwé tá à ń pín fún yín yẹn ẹ jẹ́ má bá wa wò ó ètò ọ̀pọ̀ ọ̀fẹ́ wà ń bẹ̀ láti primary to university level ètò ìlera ọ̀fẹ́ ó wà ń bẹ̀ àwọn aláboyún wa wọ́n máa tọ́jú wọn láti ní oyún wa ẹ máa wá wo olúwe yẹn www.ireteodeyorùbá.org ẹ̀yin ọ̀dọ́ ẹ kú oríire ẹ̀yin ọ̀dọ́ ò ẹ kú oríire mo kí pẹ́ kú oríire ẹ̀yin màmá wa ìyálọ́jà ìyáláyé mo kí pẹ́ kú oríire o òmìnira èdè Yorùbá ti dúró o òmìnira èdè Yorùbá ti dúró o abẹ́ lọ ya yọ òmìnira ní gbogbo gómìnà ọ́fíìsì wa gbogbo gómìnà ló ti gba lẹ́tà wọn o wọ́n ti gba lẹ́tà wọn o ogúnjọ́ oṣù kọkànlá aláfọ ajáde kúrò Nàìjíríà a ò ṣe Nàìjíríà mọ́ a sọ fún wọn pàtó fẹ́ lọ dìbò eléyìí tó ń ṣe yìí ó tó gbẹ́ ẹ̀jẹ̀ bá gbogbo lóko ẹrú ṣùgbọ́n wọn làwọn táwọn bá dìbò àwọn bá dìbò wọn tán àwọn máa bẹ̀rẹ̀ ìjọba délé wa àti wọ́n bẹ̀rẹ̀ ń ṣe ìwé tàn pípín yìí ẹ máa wò ó ẹ máa wo inú ẹ̀ òmìnira èdè Yorùbá tó ṣe tù ẹ bá wo inú ẹ̀ dáadáa ètò ìlera ọ̀fẹ́ ètò ọ̀fẹ́ ọ̀fẹ́ ó wà nínú ìwé tàn pípín yìí yẹn ẹ máa wò ó gbogbo àwọn amátọ́jú arúgbó wa a máa bẹ̀ sí tọ́jú àwọn ọ̀dọ́ ayé ọ̀dọ́ akóríire àkókò ayé yìí ti dé ẹ máa gbé ẹ máa yọ̀ òmìnira èdè Yorùbá ti dúró ẹ̀yin ọmọ Yorùbá o ẹ kú oríire òmìnira èdè Yorùbá ti dúró òmìnira èdè Yorùbá ti dúró òmìnira èdè Yorùbá ti dúró àti òmìnira
ò sí Nàìjíríà mọ́, ò ṣe Nàìjíríà mọ́, ó tó gẹ́ a ti jáde lọ́jọ́ ogúnjọ́ oṣù kọkànlá ọdún tó kọjá la jáde kúrò ní Nàìjíríà, a ò ṣe Nàìjíríà mọ́, gbogbo ìpínlẹ̀ mẹ́jẹ̀jọ èyí tó wà ní gbogbo ilẹ̀ Yorùbá, a ní Kogi, a ní Kwara, a ní Ọ̀ṣun, a ní Ọ̀yọ́, a ní Èkìtì, a ní Èkó, a ní Ògùn, gbogbo àwa mẹ́jẹ̀jọ yẹn a ti jáde kúrò ní Nàìjíríà lógúnjọ́ oṣù kọkànlá ọdún tó kọjá la ti jáde o, a ò ṣẹrú mọ́, eléyìí tí a jìyà yìí tó gẹ́, ìyà yìí tó gẹ́ o, ó mà tó gẹ́ o, a mà ti jáde kúrò Nàìjíríà, abẹ́ lọ yayọ̀ òmìnira, abẹ́ lọ bá màmá wa Modúpẹ́ Onítìrí Abíọ́lá tọ́lọ̀ ń lò fún wa láti kú wa kúrò ní oko ẹrú, abẹ́ lọ pàdé wọn, ẹ̀tú yẹ́yẹ́ tú yàyà lógún lọ́gbọ̀n, kẹ́ lọ pàdé wọn ní gbogbo gómìnà bìsú àkọ́kọ́, ní gbogbo ìpínlẹ̀ mẹ́jẹ̀jọ, abẹ́ lọ pàdé wọn, ìjọba Adélé wọn pọ̀, màmá Modúpẹ́ Onítìrí bá ń pọ̀ pẹ̀lú Olori Adele, abẹ́ lọ yayọ̀ òmìnira, ẹ ṣé o, gbogbo wa pátápátá lápapọ̀, ẹja tú yàyà lógún lọ́gbọ̀n, a máa lọ gómìnà bìsú àkọ́kọ́ ní gbogbo ìpínlẹ̀ mẹ́jẹ̀jọ tó wà lórílẹ̀-èdè Yorùbá, ẹ bá ti ń gbọ́ ẹjọ́ nínú ìwé ọwọ́ yín yẹn, ẹja lórí Ìjìnlẹ̀ FM sórí fóònù yín, ibẹ̀ lẹ́ máa ti gbọ́ o, ẹ bá wo ìwé ọwọ́ yẹn dáadáa, wọ́n kọ www.iresíòjòyorùbá.org, ẹ̀yin tẹ́ bá ń wáṣẹ́ ẹ̀rẹ́gísà sínú ẹ̀, ẹ̀yin agbaṣẹ́ṣe ó wà ń bẹ̀ www.agbaṣẹ́ṣeyorùbá.org, ẹjọ́ ẹ̀yin màmá wa, ẹ̀yin màmá dáradára, wọ́n máa fún yín lówó tẹ́ máa fi ṣòwò, èyí tẹ́gbọ́n ní ọdún mẹ́rin ó kọ́ wọn tó gbà lọ́wọ́ yín padà, torí náà kọ́ ìrọ̀rùn ló bá dé, ẹ má yáwó síìpù mọ́, ẹ má yáwó lápò mọ́, ẹ má yáwó gbogbo àwọn ẹ̀mọ́ ẹ mọ́, orílẹ̀-èdè Yorùbá ní kẹ́ ẹ gbárùkù tì, ó fún yín lówó tẹ́ fẹ́ fi ṣòwò, òmìnira Yorùbá ti dúró, ohun tá a ní fẹ́ tó tọ́jú wa, a ní bítúmẹ̀nì, a ní ọ́ìlì, kò sí wọn tá a ní lórílẹ̀-èdè Yorùbá, òun la fẹ́ fi tọ́jú ara wa ń bí, wọ́n ṣe ń ṣe gbogbo àwọn orílẹ̀-èdè yòókù nìyẹn, a máa tọ́jú yín, ẹ̀yin tẹ́ ẹ̀ bá tì níṣẹ́, wọ́n máa sanwó fún yín, ẹ̀yin arúgbó wa, wọ́n máa tọ́jú yín, gbogbo apápátá, ètò ìlera ọ̀fẹ́, ètò ọ̀kọ́ ọ̀fẹ́ láti pẹ́mẹ́ntì yunifásitì lẹ́gùn, ó ti wà ní gbogbo wa, ẹ máa jó ká máa yọ̀, màmá Modúpẹ́ Onítìrí Abíọ́lá lọ́lọ́run lò fún wa o, láti fọ́n kó olóko ẹrú, a ti jáde kúrò ní Nàìjíríà, a ò bá wọn jírí ìyà mọ́, a ò bá wọn jírí ìyà mọ́, a ò bá wọn jírí ìyà mọ́, a ò bá wọn jírí ìyà mọ́ o, ẹ má bá wọn jírí ìyà mọ́ o, a ti bọ́ kó olóko ẹrú o, a ò ṣerú mọ́ 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 o, orílẹ̀-èdè Yorùbá ti dúró o, ẹ máa gbé ẹ máa yọ̀, àkókò òmìnira wa ti dé, gbogbo ọmọ Yorùbá, gbogbo ìgbà ẹ kú oríire, ẹ kú oríire, ẹ kú oríire, gbogbo ọmọ Yorùbá o, ọmọ alájọ ọmọ ológo, wọ́n ní kẹ́ fún wọn ní pláyà, wọ́n ní kẹ́ fún wọn ní pláyà. Gbogbo ọmọ Yorùbá o, tẹ́ bá ti ń wọnú ìwé yẹn, ó wà ń bẹ̀, ètò ọ̀kọ́ ọ̀fẹ́ wà ń bẹ̀ láti pẹ́mẹ́ntì yunifásitì lẹ́gùn, láti gbogbo wa pápátá, ẹ̀yin ọ̀dọ́ bẹ́ẹ̀ ni, ẹ̀yin ọ̀dọ́ ẹ kú oríire, ẹ̀yin lẹ fẹ́ ṣèjọba orílẹ̀-èdè Yorùbá o, orílẹ̀-èdè Yorùbá ti dúró ogúnjọ́ oṣù kọkànlá ọdún tó kọjá la jáde kúrò ní Nàìjíríà o, tí ìgbìmọ̀ àjọ àgbáyé gbà wọlé nípasẹ̀ màmá Modúpẹ́ Onítìrí Abíọ́lá, ìyàwó Abíọ́lá ń gbà yẹn lọ́lọ́run lò fún wa o, láti mú agbọ́kọ̀ olóko ẹrú o, ẹ̀yin màmá ó kí pẹ́ kú oríire, ẹ̀yin màmá lọ́lọ́run lò fún wa o, ẹ̀yin màmá lọ́lọ́run lò fún wa o, ẹ̀yin màmá lọ́lọ́run lò fún wa o, ẹ̀yin màmá wọ̀nyí ẹ kú oríire, ẹ ṣiṣẹ́ takuntakun, mo máa fẹ́ràn yín lọ́pọ̀lọpọ̀, Ọlọ́run fẹ́ràn yín lọ́pọ̀lọpọ̀, ẹ̀yin màmá wa wọ̀nyí, ẹ̀yin màmá ní ìyáyé, àwọn ẹ̀yin màmá yeye, màmá tó ṣe fihàn kùn nínú àwọn màmá, ó ní màmá Modúpẹ́ Onítìrí ọlá ń ṣe o, Ọlọ́run pé ìdè fún wa, ó lè lò fún wa láti mú agbọ́kọ̀ olóko ẹrú, àwọn aṣẹ́rú mọ́, abẹ́lẹ̀ oyè ayọ̀ òmìnira ní gbogbo gómìnà ọ́fíìsì àwọn kan, ní gbogbo ìpínlẹ̀ mẹ́jẹ̀jọ, gómìnà gbogbo ló ti gba lẹ́tà wo o, Buhari ti gba lẹ́tà ìkótó kúrò ńbẹ̀ o, wọ́n lọ bàbú Tinubu o, Tinubu náà ti mọ̀ pé Yorùbá ti jáde o, a ti dòmìnira o, ẹ máa gbé ẹ máa yọ̀, gbogbo ọmọ Yorùbá o, ẹ máa gbé ẹ máa yọ̀, abẹ́lẹ̀ oyè ayọ̀ òmìnira, abẹ́lẹ̀ oyè ayọ̀ òmìnira, abẹ́lẹ̀ oyè ayọ̀ òmìnira, abẹ́lẹ̀ oyè ayọ̀ òmìnira ní gbogbo gómìnà ọ́fíìsì àwọn kan, èyí tó wà ní gbogbo ìpínlẹ̀, gbogbo orílẹ̀-èdè Yorùbá, ìpínlẹ̀ mẹ́jẹ̀jọ tani orílẹ̀-èdè Yorùbá, a ní Kogi, a ní Kwara, a ní Èkó, a ní Ọ̀yọ́, a ní Ọ̀ṣun, a ní Oǹdó, a ní Èkìtì,
a ní Ògùn gbogbo apápátá àti jáde àti bọ́pọ̀ lóko ẹrú a ò ṣẹ̀rú mọ́ ẹ̀yin ọ̀dọ́ ò ẹ kú oríire ẹ̀yin ọmọ Yorùbá ò ẹ kú oríire àti bọ́pọ̀ lóko ẹrú Orile Ede Yorùbá ti dúró ó ti dúró ẹ̀yin ìyálọ́jà wa ẹ kú oríire o mo kí pé ẹ kú oríire o gbogbo làálà tẹ́ ẹ ṣe lọ́sọ̀ àti lóru kò ní já lásán lórúkọ Jésù lórí ọmọ o òwò tẹ́ ẹ ń ṣe alágbèdá ò ní wọnú ẹ o pẹ̀lú owó yìí ò ní tòwó lówó lábàbùdù kó rí àtàjẹ ọjà lè máa ta o mo kí o ẹ̀yin ìyálọ́jà wa ẹ̀yin babalájẹ babalọ́jà wa mo kí gbogbo yìí o ẹ kú oríire o torí pé Orile Ede Yorùbá ti dúró Orile Ede Yorùbá ti dúró o a ti dòmìnira o gbogbo ọmọ Yorùbá o a ti dòmìnira o a ò ṣẹrú mọ́ o àwa ìpínlẹ̀ méjèèjọ tá a wà lórílẹ̀-èdè Yorùbá a ti dòmìnira ò ṣẹrú mọ́ o a fẹ́ lọ yayọ̀ òmìnira ní gbogbo gómìnà bìsú àkọ́kọ́ èyí tó wà ní gbogbo ìpínlẹ̀ méjèèjọ tá a lórílẹ̀-èdè Yorùbá ẹ jẹ́ ká ṣíyá sí yàyà ká lọ pàdé ìjọba adélé wa tó máa bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yìn ọ̀ṣọ́kà màmá Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá lọ́lọ́run lò fún wa o láti fún agbọ́pọ̀ lọ́pọ̀ ẹrú wọ́n lọ sí ìgbìmọ̀ àjọ àgbáyé gbà wá wọlé wọ́n lọ sí ọ̀dọ̀kùn Elizabeth pẹ̀lú Elizabeth ti gbà wọlé wọ́n sọ fún Elizabeth pé ogun dẹ́bi sọ wá pọ̀ ní 1914 to 2014 ó ti já o wọ́n sábà pé 100 years ó kà fún máa bá tiẹ̀ lọ ẹ bá mọ̀ pé ìbágbépọ̀ yóò dán mọ́rán ṣùgbọ́n àti pé àti ti lé ní ẹnu náà pa aṣọ fún àwọn gbẹ̀ngbẹ́ bọ́jọ́ ọmọ Yorùbá pé kó má dìbò mọ́ wọ́n lẹ́tọ̀ọ́ àtọ́nà bá dìbò wọ́n ti dìbò báwọn ti gbèsè ìdìbò o àwọn abẹ́ bẹ̀rẹ̀ ìjọba tiwa o ìjọba Ede Yorùbá ti dúró o ó ti dúró o ẹ máa jó ẹ máa yọ̀ ẹ máa jó ẹ máa yọ̀ ìjọba Ede Yorùbá ti dúró o ẹ máa jó ẹ máa yọ̀ gbogbo ọmọ Yorùbá o ẹ máa jó ẹ máa yọ̀ àkókò ìráyé wa ti dé abẹ́ lọ yọ ayọ̀ òmìnira gbogbo gómìnà bìsọ àkọ́kọ́ àwọn gómìnà ló ti gba lẹ́tà wọn o Buhari ti gba lẹ́tà ẹ o ó ti hand over lọ́wọ́ Tinubu o pé Orile Ede Yorùbá ti dúró a ti dòmìnira abẹ́ máa yọ ayọ̀ òmìnira láìpẹ́ láì jìnà abẹ́ bẹ̀ sí yọ ayọ̀ òmìnira bọ́dà àti adìyàn pàdé fún wọn lẹ̀ sọ́dà tó máa ń pín ìwé yẹn ká lè máa explain fún wọn ẹjọ́ ẹ̀mẹ́ ẹ̀ká rìn jìnà gbogbo ọmọ Yorùbá ẹ ká máa jó ká máa yọ̀ Orile Ede Yorùbá ti dúró ìwé tó ń pín fún yìnyẹn pélébé tó ń pín fún yìnyẹn ẹ̀yẹ̀ tó bá ti ń gbà ẹ máa bá wa wọnú ẹ̀ wọ́n pè ní Orile Ede Yorùbá 2022 tó ìyẹn fi hàn wípé ajáde ogúnjọ́ oṣù kọkànlá la jáde kúrò ní Nàìjíríà àbá ń ṣe Nàìjíríà mọ́ ìgbà yẹn láti ṣe declaration wa ìgbìmọ̀ àjọ àgbáyé ti gbà wọlé tú màmá Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá èyí tẹ́ pé Ọlọ́run lò fún wa láti mú wa jáde kúrò lóko ẹrú màmá Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá ìyá rere ìyá ìwé ìròyìn ló bá dé gbogbo ilẹ̀ Yorùbá ìyá dáradára ìyá tó fi jẹ́ fi yangàn nínú àwọn ìyá màmá rere màmá dáradára lọ́lọ́run lò fún wa o láti kó ọkọ̀ olóko ẹrú ẹ̀yin obìnrin mo kí ń pẹ́ kó ire o màmá wa ń bọ̀ báyìí o láti Amẹ́ríkà pẹ̀lú Olori Adele sórílẹ̀-èdè Yorùbá a fẹ́ lọ pàdé wọn tábàdé ti dé ẹ ká lọ pàdé kájúyájú yàyà lógún lọ́gbọ̀n ká lọ pàdé wọn ní gbogbo gómìnà bìsú àníbọ̀kan èyí tó wà ní gbogbo orílẹ̀-èdè Yorùbá ìpínlẹ̀ méjèèjọ tá a ní wọ́n ti gba lẹ́tà wọn o gómìnà wọ́n ti gba lẹ́tà wọn pé a ti jáde kúrò orílẹ̀-èdè jíríyà o àbá wọn jíríyà mọ́ o orúkọ yẹn ń ṣe orúkọ wa o ìgbìmọ̀ àjọ àgbáyé wọ́n ti gbà wá tọwọ́ tẹsẹ̀ wọ́n ti gbà wá wọlé ẹ máa jó ẹ máa yọ̀ àkókò ìráyé wa ti dé ó ti tó o àkókò ti tó o ẹ máa jó ẹ máa yọ̀ o a ti dòmìnira o.